Wọ́n ti ṣàwárí ibì kan tó jẹ́ àjà ilẹ̀ tí wọ́n ti ń pa àwọn èèyàn tí wọ́n bá jí gbé nípínlẹ̀ Ondo. Ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ àti ọlọ́pàá bá afurasí ajínigbé méjì pẹ̀lú àjà ilẹ̀ nínú ilé àkọ́pàtì kan. Ní jìnnìjìnnì bá bá àwọn aráàlú. Ariwo sọ lórí ayélujára lórí ìròyìn pé iléeṣẹ́ ọlọ́pàá rí àjà ilẹ̀ nílùú Ẹ̀pìnmì, Àkókó nípínlẹ̀ Ondo, níbi tí wọ́n fura sí pé àwọn ajínigbé ló ń lo ilé náà láti fi àwọn tí wọ́n bá jí gbé pamọ́ sí. Ìròyìn náà ní àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ẹ̀pìnmì Àkókó ní ọwọ́ tẹ̀ nínú ilé kan tí wọ́n gbẹ́ kòtò sí, tí àwọn fìjìláńtì àti ọlọ́pàá sì nígbàgbọ́ pé níṣe ni wọ́n kọ́ láti máa fi kó àwọn tí wọ́n bá jí gbé sínú kòtò náà. Ìdí rèé tí ikọ̀ oníròyìn wa fi mórí lé ìlú náà láti tanná wádìí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Lásìkò tá a ṣe àbẹ̀wò ìwádìí lọ síbẹ̀ láti fojú rí ilé náà àti kòtò tí afurasí àti ẹnì kejì rẹ̀ gbẹ́, a rí wípé inú igbó ní ọ̀nà oko ni ilé náà wà, tó sì jẹ́ pé ilé ọ̀hún nìkan ló dá wà gédéǹgbé ní agbègbè náà. Ilé àkọ́kù yìí jẹ́ oníyàrá mẹ́ta tí afurasí náà sì rí dájú pé òun fi nǹkan bo ojú fèrèsé rẹ̀ dáradára, tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹni tó wà níta kò lè rí ohun tí wọ́n ń ṣe nínú ilé. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu ni wípé afurasí ajínigbé yìí gbẹ́ kòtò sí ọ̀kan nínú àwọn yàrá náà, tó sì jẹ́ pé kòtò yìí yóò gbà ó kéré tán ẹni 4. Kòtò tí ọkùnrin yìí gbẹ́ jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọn kò lè rí orí ẹni tó bá wà nínú rẹ̀ níta. Bákan náà ló rẹ́ inú rẹ̀ dáradára. Ìwádìí fi hàn pé kò tíì pẹ́ tí afurasí náà gbẹ́ kòtò náà, torí iyẹ̀pẹ̀ tó gbẹ́ jáde nínú yàrá náà ṣì wà lẹ́yìn fèrèsé yàrá tí kòtò náà wà. Ibùsùn tí àwọn afurasí náà ń sùn sí ṣì wà nínú ilé náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ fìjìláńtẹ́ ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ oògùn àti àwọn ohun ìjà olóró tó fi mọ́ ìbọn, àdá àti àwọn ohun mìíràn ni wọ́n rí nínú ilé náà. Lásìkò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ẹ̀pìnmì Àkókó, ọ̀gá àgbà fìjìláńtẹ́ ìlú náà Yusuf Taofeek Adesanya sọ pé ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìdòwú Aróhunmọ̀láṣẹ̀ ló wá bá àwọn wípé òun rí ìbọn kan. Adesanya ní kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n fi tó ọba ìlú náà létí, tí kábíyèsí sì pàṣẹ pé kí wọ́n gbé ọ̀gbẹ́ni Ìdòwú wá sí ààfin náà. Ọ̀gá àgbà fìjìláńtẹ́ náà sọ pé kábíyèsí pàṣẹ pé kí ọkùnrin náà lọ mú ìbọn náà wá, ṣùgbọ́n ó sọ pé ó ti wà lọ́wọ́ ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Bádàtósìn. Bádàtósìn kọ̀ láti fi ìbọn náà sílẹ̀ pẹ̀lú àwíjàre pé Ìdòwú jẹ òun lówó. Adesanya ṣàlàyé pé kété tí kábíyèsí gbọ́rọ̀ náà, ó pe Bádà pé òun yóò san owó tí Ìdòwú jẹ́ kí wọ́n lè gba ìbọn náà láti fún àwọn agbófinró. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo akitiyan kábíyèsí ìlú náà, tí Bádà sì kọ̀ láti fi ìbọn náà sílẹ̀, ni wọ́n fipá lọ ilé àwọn òbí rẹ̀ láti lọ wá ìbọn náà tí wọn kò sì rí. Onílẹ́yìn ò rẹyìn, Bádà mú wọn lọ sí ilé mìíràn. Ilé náà ni wọ́n ti rí ìbọn náà, tí wọ́n sì rí ọ̀pọ̀lọpọ̀ oògùn tó kó sílé náà, èyí tó jẹ́ ìyàlẹ́nu fún wọn. Ọ̀gá fìjìláńtẹ́ náà ní wọ́n fura lásìkò tí wọ́n wọ ilé náà, tí wọ́n sì sọ fún un pé wọ́n fẹ́ yẹ gbogbo yàrá tó wà nínú ilé náà wò. Ṣùgbọ́n Bádà fárígá pé yàrá tí wọ́n gbẹ́ kòtò sí náà jẹ́ yàrá tí ohun àmúṣagbára òun wà, tí ẹnikẹ́ni kò sì lè wọ inú rẹ̀. Àmọ́ ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ikọ̀ elétò ààbò fìjìláńtẹ́ ló ṣe bí ọkùnrin tó sì wọ inú yàrá náà. Ó ní kàyéfì ńlá ló jẹ́ fún wa bí a ṣe rí ọ̀gbun tí ọkùnrin náà gbẹ́ sínú ọ̀kan nínú yàrá náà. Ó ní kété tí a sì rí nǹkan yìí la ké sáwọn ọlọ́pàá láti wá wo ohun tójú wa rí. Nínú ọ̀rọ̀ rẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Olúṣọlá Aláyàndé, lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, sọ di mímọ̀ pé àwọn fìjìláńtẹ́ ìlú Ẹ̀pìnmì ló mú àwọn afurasí náà,
tí wọ́n sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Aláyàndé sọ pé ní kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà ni ọ̀gá ọlọ́pàá ní agbègbè Ẹ̀pìnmì Àkókó gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ pé wọ́n bá ọ̀gbun ńlá nínú ilé náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró àti ìbọn pẹ̀lú àwọn oògùn lóríṣiríṣi. Gbogbo ohun tí iléeṣẹ́ ọlọ́pàá rí lásìkò náà ṣàfihàn pé afurasí ajínigbé ni àwọn èèyàn tó hu irú ìwà yìí, tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Aláyàndé fi kún un pé kété tí ìwádìí bá parí, wọn yóò gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́. Àwọn sì ti ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí láti ṣàgbékalẹ̀ ẹjọ́ náà níwájú adájọ́. Kí ni àwọn ará ìlú Ẹ̀pìnmì Àkókó sọ lórí ìṣẹ̀lẹ̀ náà? Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà, Fẹ́mi Òjó àti Àjàyí Àtẹwọ́gboyè, tó bá oníròyìn sọ̀rọ̀ sọ pé ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún wọn lásìkò tí wọ́n dé oríkò náà. Wọ́n sọ di mímọ̀ pé ìbẹ̀rùbojo ti mú gbogbo àwọn aráàlú nítorí ọ̀nà oko ni ilé náà wà, èyí tó ṣàfihàn pé kò sí ààbò lórí àwọn aráàlú mọ́. Ó ní ìlú Ẹ̀pìnmì Àkókó jẹ́ ìlú alálàáfíà. Inú wa sì dùn pé ọwọ́ tẹ àwọn ẹ̀dá tó ń da ìlú náà rú. Wọ́n wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ àti àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Àwọn aráàlú yóò túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti lè fọ ìlú náà mọ́ pátápátá, lóhun tí àwọn aráàlú sọ. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Ondo ti wá kéde pé níṣe ni òun yóò máa yẹgi fún ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn ìjínigbé nípínlẹ̀ náà. Láti àkókò yìí lọ, adájọ́ ìpínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ Káyọ̀dé Àjùlọ ló sọ bẹ́ẹ̀ níbi ìpàdé àwọn akọ̀ròyìn kan lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ìjọba tó wáyé nílùú Àkúrẹ́. Àjùlọ fi kún pé ìjọba yóò tún wó ilé àwọn tí wọ́n jẹ́ ajínigbé náà, léyìí tí wọ́n bá ń lò láti ṣọṣẹ́ tàbí èyí tí wọ́n ń gbé lẹ́yìn tí wọ́n bá ti kọ́kọ́ yanjú ìgbésẹ̀ náà tán nílé ẹjọ́. Bákan náà ló fi kún pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo yóò ṣe àtúngbéyẹ̀wò òfin tó tako ìjínigbé nípínlẹ̀ ọ̀hún, èyí tó ní kí wọ́n máa yẹgi fún ajínigbé. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ó ní ìjọba tún kọminú lórí bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe ń ṣọṣẹ́ nípínlẹ̀ Ondo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìjọba yóò sì ṣe gbogbo ohun tó yẹ ní ìkápá rẹ̀ láti rí dájú pé akitiyan àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn di ohun ìgbàgbé níbẹ̀. Bákan náà, ó ní gómìnà ìpínlẹ̀ Ondo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa tẹ̀lé òfin púpọ̀. Ó ní àwọn ò ní ṣe bí wọ́n ṣe ń ṣe láwọn ìpínlẹ̀ míì láì kọ́kọ́ tẹ̀lé ìlànà òfin. Àwọn ìpínlẹ̀ míì tó ti kéde ìdájọ́ ikú fáwọn ajínigbé nípínlẹ̀ wọn rèé: ìpínlẹ̀ Edo ní ìpínlẹ̀ àkọ́kọ́ tí yóò kéde ìdájọ́ ikú fún àwọn ajínigbé nínú ọdún yìí. Inú oṣù kẹrin ọdún 2025 ni gómìnà Monday Ọ̀pẹ́bọlò kéde pé níṣe ni wọn yóò máa yẹgi fún àwọn ajínigbé tí ọwọ́ bá tẹ̀ nípínlẹ̀ náà. Ìpínlẹ̀ Nasarawa lọ́dún 2020 ní ìjọba ìpínlẹ̀ Nasarawa kéde pé níṣe ni àwọn yóò máa yẹgi fún ẹnikẹ́ni tí ìwádìí bá fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jí èèyàn gbé. Gómìnà Abdullahi Sule sọ lọ́dún náà pé kò sí ààyè fún ìjínigbé mọ́ nípínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Taraba ńkọ́? Lọ́dún 2019 ní ìpínlẹ̀ Taraba ṣe òfin tó kéde ẹ̀wọ̀n gbére tàbí ìdájọ́ fún àwọn ajínigbé. Ní ìpínlẹ̀ Rivers bákan náà, ọdún 2015 ní ìjọba ìpínlẹ̀ Rivers buwọ́lu òfin tó lòdì sí ìjínigbé ní tirẹ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́, ọdún 2016, ìjọba Ọ̀yọ́ buwọ́lu ẹ̀wọ̀n gbére fáwọn ajínigbé, àmọ́ ó fi kún pé ìdájọ́ ikú ni ajínigbé yóò gbà tí ẹni tí wọ́n jí gbé bá kú sí àkàtà wọn. Ìpínlẹ̀ Èkó, bíi ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ìdájọ́ ikú ni ajínigbé yóò gbà tí ẹni tí wọ́n bá jí gbé bá kú sákàtà wọn, nígbà tí ajínigbé ọ̀hún yóò gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére tí ẹni náà kò bá kú. Àwọn ìpínlẹ̀ míì tó nífẹ̀ẹ́ sí ìdájọ́ ikú fún ajínigbé ní ìpínlẹ̀ Imo, Abia, Enugu, Anambra, Bayelsa, Cross River, Delta, Kogi, Akwa Ibom àti Kebbi. Àmọ́ ṣá, bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìdájọ́ wọ̀nyí wà fún ajínigbé
Láwọn ìpínlẹ̀ wọ̀nyí, ọ̀pọ̀ ló gbàgbọ́ pé púpọ̀ ajínigbé ni kì í rí ìdájọ́ ikú gbà gẹ́gẹ́ bí òfin ṣe sọ. Wàyí o, ìgbàgbọ́ wà pé ìjọba àwọn ìpínlẹ̀ náà yóò jí gìrì sí ojúṣe wọn ní báyìí tí ìjínigbé ti dohun tó ń wáyé lemọ́lemọ́ ní Nàìjíríà, pàápàá lágbègbè ìwọ̀-oòrùn, tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ jẹ́ àjòjì tẹ́lẹ̀. Ọ̀kan gbòógì tá a bá ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá tí kọminú bákan náà ló sọ̀rọ̀ lórí ohun tá à ń pè ní ògùn owó. Ó ṣíṣọ lójú ọ̀rọ̀ lórí ohun tí ògùn owó jẹ́ àti bí wọ́n ṣe ń ṣe é, àti pé ṣé lóòótọ́ ni wọ́n nílò ẹ̀yà ara èèyàn láti fi ṣògùn owó. Olóyè Ifáyẹmí Elébùíbọn tó jẹ́ Àràbà ìlú Òṣogbo sọ̀rọ̀ jáde. Bàbá ní àwọn àṣà àtọ̀húnrìnwá ló fa títa ẹ̀jẹ̀ sílẹ̀ nítorí ògùn owó. Àràbà ìlú Òṣogbo sọ wípé onírúurú ọ̀nà ẹ̀rọ làwọn èèyàn fi ń ṣe ètùtù ọlà, èyí kò tilẹ̀ yọ àwọn ọ̀dọ́ sílẹ̀. Àràbà Awo ìlú Òṣogbo ṣàlàyé ọ̀rọ̀ lórí Oṣólẹ̀, Àwúre àti bí Yorùbá ṣe ń lò wọ́n nígbà ìwáṣẹ̀. Bàbá ní lóòótọ́ ni Yorùbá ń ṣe àjò owó, àwúre, oṣó, àmọ́ ó ní bí wọ́n ṣe ń ṣe é. Ó ní ṣíṣe tí wọ́n ń ṣe yìí kì í ṣe láti fi ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, àti wípé ògùn owó kan ò sí àfi kéèyàn ṣiṣẹ́ kárakára. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé èyí gan la wá mú gẹ́gẹ́ bí ìwà tá à ń wù nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire, tí kálukú wá sọ ìjínigbé, ìtàjẹ̀sílẹ̀ àti ìpànìyàn di ohun tí wọ́n ń pàfọ̀ nínú ẹ̀ tí wọ́n ń yọ̀ lé lórí. Èyí tó wáyé nípínlẹ̀ Oǹdó yìí, àìmọye àwọn irúfẹ́ ìròyìn àjálẹ̀ tá a ti gbọ́ síwájú. Tẹ́ ẹ bá gbàgbé pé nígbà kan nílùú Ìbàdàn lágbègbè Sókà, ṣé ẹ rántí lọ́dún náà lọ́hùn-ún níbi tí ìjọba ti lọ ṣe àwárí àjálẹ̀ alágbára kan níbi tí ẹ̀mí ọ̀pọ̀ àwọn èèyàn ti lọ sí, kó tó di wípé wọ́n wó ibẹ̀, wọ́n gbé katakata, wọ́n wó dànù. Nígbà náà lẹ̀mí àwọn èèyàn tó wà nínú ààbò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn ló ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn lọ. Púpọ̀ nínú àwọn ibi gbogbo sì ni ìṣẹ̀lẹ̀ irú ìjínigbé àti fífẹ̀yàn jíjíyàn gbé pani fún ògùn owó gbéni lọ tá a mọ̀ sí àjálẹ̀ ti wà. Ẹ jẹ́ ká wo èyí tó wáyé ní ìpínlẹ̀ Enugu láìpẹ́ yìí, léyìí tí ọwọ́ tẹ ọkùnrin òṣòwò kan tó tún jẹ́ oníṣègùn ìbílẹ̀ tí ó máa ń sábà lo àwọn èèyàn fún ògùn owó. Nígbà tí àṣírí rẹ̀ tú, àìmọye àwọn ẹ̀yà ara èèyàn tí wọ́n bá nínú kòtò, tó fi mọ́ aláboyún kan tó rì mọ́lẹ̀ lóòyẹ̀ tó sì wà lórí ìjókòó pẹ̀lú oyún, ṣùgbọ́n tó ti gbẹ́mìí mì. Kò lóǹkà irú àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé báyìí ló ti wáyé. Púpọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló sì máa ń ní ìmọ̀ aráalé nínú o, torí olè kì í jàgbà kó má ṣe lójú fìrí láwọn àgbà sọ. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn agbègbè ó máa ń ní ọwọ́ àwọn tí wọ́n jẹ́ onílé nínú. Látàrí ìdí èyí ni ó ṣe yẹ káwọn ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí wípé gbogbo ìdájọ́ tí wọ́n bá ń fún àwọn ajínigbé náà fìdí múlẹ̀. Kì í ṣe láti fi wọ́n sí ẹ̀wọ̀n gbére tàbí láti fi wọ́n pamọ́ ni, bí kò ṣe wípé tí wọ́n bá mú 2 tàbí 3 tí wọ́n bá fi wọ́n jó òfin, ó ṣeé ṣe kí àwọn tó kù kó tọwọ́ ọmọ wọn báṣọ. Kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí wípé ikú lèrè ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni tí ọwọ́ bá ti tẹ̀ wípé ó fi èèyàn ṣe ètùtù ọlà tàbí ó jínigbé, pààyàn, níṣe ló yẹ kírú ẹni bẹ́ẹ̀ gba ìdájọ́ ikú, kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n bá tún dánrú ìwà yìí wò láṣà. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. 100,000 subscribers ẹ ṣé mi o ẹ̀yin fámìlì wa lórí YouTube ẹ ṣé appreciation. Yeah, man. bí irúgbìn ṣe ń dàgbà ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o ọlọ́run ni ẹ̀jẹ̀ á kí ọgbọ́n rí wà kọ́ ọlọ́run mà ló ń dùn. mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun daddy and mommy ẹ ṣeun ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family. ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.